máa kú oríire òní o màmá wa Grace Mobolanle ọmọládẹjọ akíyín ẹ kú oríire. ẹni ọdún bá láyé ó yẹ kó dúpẹ́, ẹni tí ó dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni. òkú tó ti kú kò lè dúpẹ́, alààyè ni ó yin bá òkè. màmá wa Grace Mobolanle ọmọ ọládẹjọ abá dúpẹ́ gidigidi lọ́wọ́ Ọlọ́run ọba. aya Sámẹ́là kan ní òní kọ́dúkú lágbára Ọlọ́run ọba òní fàìsàn lùgbà. mátà rẹ̀ bá ọ̀gẹ́lẹ́dùn mọ̀rẹ́ tó dá ọ sí láti inú oyún wá kó tó wá dẹni tó lọ́kọ tó bímọ tó tún lọ́mọ mọ́. àánú lórí gba ọ̀tá ọ̀fẹ́ kó orílé ayé gbé rárá. borí ẹ̀mí bá wá kóníyàn nínú ìwà ayé gbogbo ó yẹ ká máa dúpẹ́ gidigidi lọ́wọ́ Ọlọ́run ọba. bàbá ọ̀gẹ́lẹ́dùn mọ̀rẹ́ tó pa ọ́ mọ́ nínú ìwà ayé gbogbo. kábíyèsí Elédùmarè ìwọlé mi wá kí ọba ńlá ọba tí fọba jẹ ògbìgbè tí gbàláyè lára ògbìgbè tí gbàláyè lẹ́nìkan ọba tó ba lórí ohun gbogbo ọba tó dógbò lórí òbírí ayé ó wá tà sán lò bí ẹni taṣọ ọba tó tóbi títí Ọlọ́run gbá ó fi ayé ṣe àpótí tìṣẹ̀ ọba mímọ́ tó yọ bí ọjọ́ o alákanlẹ̀ bí òṣùmàrè alátẹ̀pẹ́ àdáyébá ọba tí kọ́ni bá ti tẹ̀lẹ̀ nírọ̀rùn ọba tí ṣàpèjúwe ara rẹ̀ nínú ohun gbogbo tó dá ó jọba nílé dúdú ó jọba nílé funfun Ọlọ́run tí kò ṣe bínú sí Ọlọ́run tí kò ṣe gbàjà kò ṣe fogun mú kò ṣe fìjà lọ ẹni fìjà lọ Elédùmarè ó dá mi lójú á kú síwájú ọjọ́ ogun ni alágbádá bí iná alágbádá iná ọwọ́ kẹgbẹ́rẹ́ bí jàkadì ọba tí wọ́n pè lájò tí ń jẹ́ nílé ọba tí wọ́n pè nílé tí fọhùn lájò. àwa máa rí di Elédùmarè bàbá mi àràbàrà bàbàrà ọba tó kọjá rírí tán ọba tó kọjá gbígbọ́ tán ọba tó kọjá sísọ tán ọba tí kò lópin ọba tí kò níbẹ̀rẹ̀ ipá tó borí ipá gbogbo ipá agbára tó borí gbogbo agbára ọba tí sọ bó dìlú ọba tí sọ lù dìgbòrò ọba ní kò yàtọ̀ ọba tí ń sọ lórí burúkú do lórí ire ó bẹ ayé màmá wa Grace Mobolanle wò ó fún lórí ọ̀fẹ́ ńlá ó dẹni táyé ń kẹ́ ó dẹni ọ̀run ti lẹ́yìn ó wá dapọ̀ni nínú Olúwa tẹ̀gàn ní ẹ̀ àjànàkú kọjá mórí nǹkan fi rí tá a bá rẹ́ni ká sọ bá rẹ́rìn màmá wa Grace ẹni tó bá sọ wípé kí ló dé kí lórí tó fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba sọ fún wọn wípé àìmọ̀kànmọ̀kàn ṣáà ní í ṣe wọ́n ìwọ kò ní ṣaláyì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba nítorí pé ọba tó dá ọ sí mi nínú ewu ayé gbogbo Mobolanle o má ṣe gbọ́ tẹ́lẹ̀ kan mo fẹ́ kó o tún máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba lọ́jọ́ gbogbo ni àwọn aláìmọ̀kànmọ̀kàn ni wọ́n sọ wípé kí ló fi ń dúpẹ́ bó bá yé wọn bó bá sọ fún wọn ohun tójú ti rí ohun tétí ti gbọ́ ìrírí ayé onírúurú ewu gbogbo tí Elédùmarè tó ti kó ọyọ ó dá mi lójú wá dákẹ́ nu wọn wípé ó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ni. Mobolanle o màmá pé mo bá ń lóye mo pè ọ́ lórúkọ màmá olóríire lágbára Elédùmarè ẹ ò ní yé lórí ẹ ò ní fàìsàn lùgbà ẹ ò ní dàrú kiri lọ́lọ́run ọba gíga là ń bọ́yọ́ gíga là ń bóṣù ibi gíga ló mọ̀ wá lọ́lọ́run ọba ẹ̀yin ṣálọ́mọ wọn nígbàgbọ́n nílé Olúyọ̀lé ọmọ ẹni jogún ọlá nìyí ọmọ arówó rẹ̀ ṣọ́ ọmọ arówó raṣọ ọmọ eléni lábà ọmọ eléni lóko ọmọ ọ̀tá lùlù ìbàjẹ́ Ọlọ́run ni ó jẹ́ ọdún ìmọ̀ta mi ó jọ ìmọ̀ta mi ó kò tèṣí tí wọ́n gbà mo ní wọn kúkú gún onílé káyàkáyó mo bá ọ dúpẹ́ àṣeyàṣà mọ́dúnlọ́lá Elédùmarè kẹ́ bá mi ṣàmì ẹ̀ gbogbo àwọn ọmọ yín pátá ní tilé toko ni wọ́n ní ká máa bá yín dúpẹ́ gidigidi lọ́wọ́ Ọlọ́run ọba wípé ẹ̀rí ọdún òní ẹ ò tún jẹ́ tẹ̀mí yìí sí tọmọtọmọ lọ́lọ́run ọba gbogbo ẹbí Àkànní pátápátá ni wọ́n ní ká kí yín wípé ẹ kú oríire ọdún tuntun gbogbo ẹbí Ọládẹjọ wọ́n ní ká kí yín wípé ẹ kú oríire ọdún tuntun ìjọ Mustard Seed Chapel International ti Oxford branch àti North Oxford kí yín wípé ẹ kú ayẹyẹ ọdún tuntun àṣeyàṣà mọ́dúnlọ́lá Elédùmarè ìfẹ́ Kristi Jésù onídágbére fáyé yín happy birthday to you màmá aláyọ̀ màmá olóríire Grace Mobolanle ọmọládẹjọ akínyàn lẹ́ẹ̀kan sí wípé ẹ kú oríire.
àṣeyáṣà mọ́